báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. Ó yẹ ká nílò òrìṣà. Ẹ kúlé o, ṣé dáadáa la bá yín? Ẹ kújọ́ mẹ́ta. Ṣé gbogbo ẹ̀ ń lọ dáadáa lọ́dọ̀ yín lóhùn? A ti dé lórí ètò tèmi o. Àwa tí yín, àwa olólùfẹ́ yín, tẹ máa ń fẹ́ràn, tẹ máa fẹ́ wò lọ́sọ̀ọ̀sẹ̀. Orúkọ tèmi ò tí ì yí padà o. Rachel àti Rachel Girl Cam. Mo wà ní báyìí pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn ọlọ́pọlọ, àwọn tèmi gangan àwọn ìjìnlẹ̀ ní thick. What's up? Mo jẹ́ ń sọ. Mo wà pa. Ṣé o wà pa? Mo wà. Kí ló ń bọ̀? Àlàáfíà ni. Ṣé Queen ti padà kọ́ọ̀tì ọṣẹ fún ẹ? Wọ́n máa tí kọ́ọ̀tì o. Wọ́n ló wọ́n. Tún débẹ̀ yẹn náà. Queen, ó wá sọ̀rọ̀ ohun ẹláyé fẹ́ gbọ́. No now. Kí ni sọ̀rọ̀ tó ń pariwo? Sọ̀rọ̀ jọ. No, kí ni sọ̀rọ̀ tó ń pariwo? A ní kò sọ̀rọ̀ jọ, ayé fẹ́ gbóhùn ẹ. Mo fẹ́ búlì ẹ̀. Sórí kan tá à ń sọ nípa búlì nìyẹn. Ṣẹ́rí, ẹ̀yin tèmi. Dodo. Ṣé torí mo fẹ́ búlì ẹ̀ o ti mú tọ́pìkì jáde? Mo mú tọ́pìkì jáde. Àdé? Pọ́ńpẹ́ kó lọ dọ́ṣẹ́. Ṣé ẹ rí nǹkan tá à ń sọ o? A bá wọn ṣeré. Wọ́n sáré gbé búlì dé. Kí ló fa búlì? Ẹ jọ̀ọ́, ẹ̀yin èèyàn, mo ti fẹ́ bí i. Ṣé wọ́n ti búlì yín rí? Gbà tó ń búlì yín, báwo ló ṣe rí lára yín? Àti pé búlì gangan ṣé nǹkan tó yẹ káwọn èèyàn máa ṣe ni? Nǹkan tí mo fẹ́ bá àwọn tèmi sọ lọ́jọ́ tèmi nìyẹn kó tó di pé Queen ṣe ó lọ gbé wà rẹ̀ jáde. So Queen, ó máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ. I didn't even know that you want to talk about bully. You understand? Yeah, I understand. O kò ní kí n bá ẹ ṣeré ni. O bọ́ sásìkò. But ọ̀rọ̀ tó sọ yìí, topic kan tó yẹ tí kò yẹ ká fọwọ́ rọ́dà sẹ́yìn ni. Ó wà bẹ́ẹ̀ ifá tá a bá sọ ẹ̀ṣẹ̀ ni. A ní bully lóríṣiríṣi. Do you understand? Ibì kan ni bully ti ń bẹ̀rẹ̀. A rí àgbàlagbà tó ń bully. Ọmọ kékeré ló ti bully náà. Sórí àgbàlagbà tó ń bully, kékeré ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, kékeré náà tó dẹ̀ ń bully. Owó tí ò bá kọ́ṣọ́ mẹ́. Ó ní ibi kan tó ti kọ́ títí ẹ̀. Bójá dádì ló ń bully mọ́mì lé. Àbí mọ́mì ló ń bully dádì. Ibì kan lọ́mọ yẹn ti rí ìwà yẹn. Now, bully, kí ló máa ń fa bully? Inferiority complex ni. You want to o fẹ́ yẹ káwọn èèyàn mú ẹ, o fẹ́ yẹ kó gbé yes na mi dé díẹ̀. Ṣé inferiority complex ni ẹ ṣá? Na mi dé díẹ̀. Mo ti ka something about it. Okay. So inferiority complex wà lára ẹ̀. Yes, might be. Do you understand? Might be part of it. You know, you be nobody loves me so, but I want you want them to be noticed. To know me. Either by fire, by force. Okay. Tó bá rí àwọn tó bá jẹ́ bully bẹ́ẹ̀ yẹn, ọmọ ní group. Kakos. Ọmọ ní kakos. So then tó jẹ́ bully gangan àárín wọn, tó jẹ́ kó feel inferior ló máa jẹ́ leader. Ó lè ní ìsọ̀rọ̀ gbè lẹ́yìn. Yes. Okay. Now, mo ní pé excuse me, kékeré ló ti máa ń bẹ̀rẹ̀. Kó tó di kó dàgbà. Tá bá wo lórí social media sìn, bully pọ̀. Ó sú mi o. Ìbálẹ̀ tí bá fẹ́ sọ̀rọ̀ báyìí. Ó sú mi o. Tí n bá sọ̀rọ̀ sí káwọn bully bá dé sí náà máa ta mọ́ mi pẹ́rẹ́pẹ́. Èmi kẹ̀dẹ̀rẹ̀ kọjá àyè mi. Àti rẹ́ni tó bully tó para ẹ̀. Bẹ́ẹ̀ni, àti rẹ́ni tó bully tó pa. Ṣé ní Nàìjíríà kan wà kọ́ ni? Àti bọ́tà àwọn ọmọ tó máa wà ní boarding house. Bẹ́ẹ̀ni. Títí ni wọ́n máa bully jù tó máa fi kú dànù. Ó ti ẹ̀rí fídíò kan ní àìpẹ́ yìí. Àwọn ọmọ school obìnrin ni wọ́n o. Wọ́n dẹ̀ mú ọmọ yẹn sáàrin. Wọ́n ṣe ń fọ létí ọ̀tún náà fọ létí òsì. Wọ́n ná ọmọ yẹn débi pé Ọlọ́run ní pé bóyá èṣù ni o àbí Ọlọ́run ló fẹ́ help ọmọ yẹn ló ní pé kó ṣe fídíò. Kó ṣe fídíò incident. Wọ́n yẹ rí ọmọ yẹn bí wọ́n ṣe ń fọ létí tó ń fọ létí ọ̀tún tó ń fọ létí òsì. Ṣebí tó wọ́n ṣe fídíò láàrin yẹn mélòó dáàrí nǹkan. Mélòó tó ti ṣẹlẹ̀. Ní bí ọdún mi mélòó kan sẹ́yìn, ọmọ kan kí ló ń fọ́ fún orúkọ ọmọ ìṣe o. Tí ó lọ sí school church kan mẹ́rin dárúkọ church yẹn. O ti mọ̀. Ṣé wọ́n mọ sórí Island ní school yẹn wà. Ó ṣe dàpọ̀ island. Ìkan náà tún wà níbẹ̀ náà. Lẹ́kì ni.
so tí ó di pé ọmọ yẹn wọ́n máa ń bully ẹ̀ ní school gbà tó délé tó wá fọ́lidé tó fẹ́ padà ọmọ yẹn ò fẹ́ padà. kò fẹ́ padà. ó sọ fún mi òun pé òun ò lọ. sórí bàbá àwọn ìyá náà máa ń ṣe ń gbà mí o. tí wọ́n fi tí lílé ọmọ yẹn lọ last. mi ò padà wálé mọ́ tí wọ́n gbọ́dọ̀ àwọn òbí yẹn wọ́n kára pásíkì ń gbà yẹn tọ́mọ yẹn sọ. cherry àwọn òbí a máa ń fail ní aspect kan areas kan bí nǹkan tí yàn kan béèrè pé ẹni tó bá lọ sí boarding school experience tó ní boarding school ṣé wàá wish láti mú ọmọ ẹ lọ sí boarding school well èmi I grew up as a boarder mo ever fẹ́ such because ìgbà míì wà tó yẹ pé 2 a.m. senior máa jí ẹ kó lọ pọn mi. ṣó fẹ́ wẹ̀ ní ìròyìn. ṣó etiquette ṣó fẹ́ wẹ̀ ní táìmù yẹn ni. ọmọ kan gbà ìgbà míì wà ẹ má bínú pé mo dáràn mọ́ ilé ìgbà míì wà tó jẹ́ pé oúnjẹ tó yẹ kó jẹ ọmọ àgbà lọ́wọ́ ẹ̀ there are so many things tó ń ṣẹlẹ̀ ní ṣẹ́rí sector yẹn ṣé wọ́n ti rí ayé ìgbàta yìí sọ yẹn nǹkan yìí fẹ́ ṣẹ́rí kan tó ń ṣẹlẹ̀ nísìn and parents are just devoted in work afẹ́ make owó afẹ́ ṣe kíní afẹ́ ẹ̀ listen sí kọ́tà ọmọ yẹn lè sọ pé dáàdì kíní kan you shut them up ṣẹ́rí tó ṣẹlẹ̀ tí queen sọ yẹn if at all táwọn parents yẹn bá at least ọmọ yẹn máa ti máa ṣe some little things tó yẹ kó ti observe wọn observe ẹ̀ ọmọ yẹn jẹ́ lọ́bẹ̀ but ṣẹ́rí bully ẹlòmíì lè wà tó yẹ pé Ọlọ́run ló mọ ọjọ́ tó ṣàjàrà dátà sórí fóònù. mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ a ní sẹ́ ní ti láti kékeré mo tẹ̀ ní pé kakọ́kọ́ mu láti pín ní ṣé mo pé àwọn àgbà ní kékeré la ti ń pẹ̀ka àròkò tó bá dàgbà tán ó dídí ẹran ló máa gbà lọ́wọ́ èèyàn you know because now àwọn ọmọ kékeré odidi èèyàn ló máa gbà lọ́wọ́ èèyàn you see so èmi fi pé kíní kò dédé bẹ̀rẹ̀ ìjọ kan ó ti ń bẹ̀rẹ̀ láti kékeré as a matter of fact mo fi pé àwọn òbí àwa òbí gan bàbá máa búlì ìyá lójú ọmọ jígẹt ìyá mi máa búlì bàbá lójú ọmọ yẹn náà wò lọ́kàn pé kò bí i the normal thing you get before you know it aloma practice aloma establish afterwards our parents because some children believe that my parents cannot go wrong. ẹ jẹ́ fún yín ní example kan mo wo movie kan it's my title movie lead girl yìí ó wà ní school àwọn olówó right ní school yẹn ó ní bọ̀bọ̀ kan secondary school ni o ó ní bọ̀bọ̀ kan tó ń crush on bọ̀bọ̀ yẹn kò rí ìgbà títí ẹ̀ now nílé àwọn òbí mama especially ó ń fi ọmọ house help wọn compare ọmọ títí ẹ̀ kí ni yẹn lásán ti demoralize girl ọmọ yes one ó ti hate girl yẹn house help ẹni ọmọ ti hate ọmọ house help ni mo sọ ó ti hate ọmọ yẹn because of that before then ní school ó ní àwọn tọ́jọ́ ń ṣe àwọn sàwáwù ẹ̀ bó ṣe jọmọ olówó tó kò ní confidence nínú ara ẹ̀ okay nígbà tí wọ́n máa wá ṣe pabambarì ọmọ yẹn wọ́n wá àwọn òbí gẹ́ yìí náà ló tún wá help ẹ̀ tán transfer sí school tọmọ wọn lọ nígbà tó wá transfer sí school tọmọ wọn lọ bọ̀bọ̀ tí first girl crush on ó wà lọ láìkí ọmọ ọ̀dọ̀ ọ̀nà ìgbà o. ìjọba sọ pé inferiority complex ó pé èhun tóun ti ń tóun wá òkè tóun jọmọ olówó kò wojú òun ó ṣe wá jọmọ ọ̀dọ̀ ó ṣe wá ṣe kinní kan ó ṣe débi pé ó plan pẹ̀lú síkọ́sì wọ́n kidnap girl yẹn. Now the end of the movie nígbà tí ìyá wa sọ pé how could you ó wá wojú ìyá yẹn. bẹ́ẹ̀ lẹ́ fọwọ́ mọ́. ẹ̀yin sọ bẹ́ẹ̀ fẹ́ mi ẹ̀yin tó jẹ́ pé ẹ ti bà ayé mi jẹ́ láti ilẹ̀ because ẹ̀ ń jẹ́ kí n ríra mi bí ẹni pé mi ò jámọ́ kankan. sórí ẹ̀fọ́ nǹkan táwọn parents náà àwọn parents náà máa ń fà ní wọ́n ẹ̀. sọ pé ẹni tó bá fọmọ wọ́mọ òun nìyẹn o so ṣó wá mọ̀ yìí pé ọ̀rọ̀ yìí a máa sọ pé movie ni ó bẹ̀rẹ̀ ní true life story bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ mi máa fi ń kọ movies nígbà bẹ́ẹ̀ ni so we shouldn't just say movie sometimes ẹ jẹ́ ká wo torí àwọn tó kọ movie yẹn gan if ká tiẹ̀ gbà pé movie ni ká sọ pé fiction ni ṣó mọ̀ yìí pé sometimes ká máa wo lesson because wọ́n gbé story kalẹ̀ láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni so ká wá di ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ká dì í mú kíní
kò máa dúró nínú ilé nìkan kò máa dúró ní school nìkan ṣó mọ̀ yí pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé wọ́n ti gbé bullying wọ́n ti gbé wọ social media tó jẹ́ pé jẹ́jẹ́ lórí post ó ti ṣẹlẹ̀ sí mi láìpẹ́ ìmọ̀ṣẹ̀ lórí fóònù mi tó pé jẹ́jẹ́ ni mo rí nǹkan o tí mo dẹ̀ ní jákèmí náà sọ opinion mi nípa ẹ̀ o tí o bá rí bí wọ́n ọmọkùnrin yìí bó ṣe gbé fún mi ó kó mi tán ni tó yẹ pé tí mi ò bá tí ì bá yẹ pé mo strong màá wò pé ṣé mi ni ẹ̀gbin ẹni tó yẹ pé normal gan tó bá rí yín one on one. ṣé kò ní ṣe mọ́ mi tó bá gbọ́ gbogbo nǹkan tí ó sọ tó wọ́n wò ó pé kí ló dé pé àwọn èèyàn kì í lè mind business yìí ókè mi ni mo rí kíní yẹn mo sọ pé ókè jẹ́ kémi náà sọ bí tèmi ṣe rí why bully me. On your opinion. On your opinion. On my own opinion tí mo ní right sí o. You know I'm entitled to my own opinion. Yes, of course. So why bully me on that? Ṣé mọ̀ pé nílùú yìí tó bá ní right kò sí right kankan lù. Ṣẹ́rí tí queen tí queen bá lọ báyìí mo kàn fi ṣe example ni tí queen bá lọ báyìí tí queen bá ní bí ilé mi fẹ́ lọ o tó yẹ kémi sọ pé queen ó yẹ kí n try láti rí reasons why tí queen fẹ́ kó lọ síbẹ̀ rárá o queen kí ló dé tó ṣe máa lọ síbẹ̀ ibi ni kò lọ. ṣèbí ni mo mọ ibi tí mo ń lọ. exactly ẹ mọ̀ pé tiẹ̀ tí bá tiẹ̀ fẹ́ convince queen pé ibi ló yẹ kó lọ kò ṣe pé kí wọ́n máa wà too aggressive pé ibi ni kò lọ sẹ́ẹ̀. like tẹ́ òun ló ní láìpẹ́ exactly pé òun ló ní láìpẹ́ àwọn ọmọ ọmọ bá ṣe ń drop comment. tó tún wá rí yẹn ọ̀tọ̀ ló tún máa rí àwọn tó yẹ pé búlì tí wọn èpè ni. sórí wọn máa lọ wá èpè yẹn níbi tó ti kì í sí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní mú fún ẹ lẹ́yọ̀kan wọ́n á ṣépè fún ẹ wọ́n á ṣépè fún ọmọ ẹ wọ́n á ṣépè fún ọkọ ẹ. irú ìṣẹ̀lẹ̀ sí actress kan recently náà kí ló dé recently tó yẹ pé wọ́n ṣépè fún bàbá ẹ̀ wọ́n ṣépè fún ọmọ ẹ̀ wọ́n tún ní ọmọ ẹ̀ máa kú lórí fọ́sọ̀ opinion ẹ̀. kí ló ṣẹlẹ̀ wọ́n wá jẹ́ pé kí ni ṣe pé a máa ń tèkì kíní yìí personal. ṣe mọ̀ pé nítorí bully ni azat ó ní was it last year or last upper year tí Twitter restrict Nigerians from using Twitter at that time because other country during election àbí tó ń bú àwọn èèyàn tó kàn ń bú àwọn èèyàn ẹni àti point a lè lo Twitter former president a lè lo Twitter mọ́ a lè lo àwọn ọmọ bá ṣe ń drop comment. tó bá rántí pé bàbá gan bàbá president Bola Ahmed Tinubu wọn láwọn ò lè lọ sórí social media o àwọn ọmọdé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú àgbàlagbà àwọn ọmọdé pé tó bá rí ẹni yóò máa tọrọ owó lọ́wọ́ ẹ̀. tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú àgbàlagbà bàbá náà wọ́n wá nítorí kó ra dátà 100 naira sórí fóònù ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ sí wọn anyhow ẹlòmíì bàjẹ́ débi pé nǹkan tó bá ń wá kiri nìyẹn nǹkan tó bá ń wá ẹni tó máa ta àwọn ẹni tó máa drop comment kọ́ notice ẹ̀. àwọn kan ní wá ti ń treat wọ́n ti fún wọn change wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yẹ́ wọ́n arrest wọn tó bá ti bully ẹni tó bá yà arrest ara I think that's better. bully me now. Yes, that's better. ẹlòmíì bá ṣe máa ń fi kíní ìgún ariwo ọ̀rọ̀ tí ò kọ́ ẹ lọ́wọ́ tí ò kọ́ ẹ lẹ́sẹ̀ wàá wá jókòó wàá wá da iṣẹ́ tiẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ní àkóso blame tí ilé ẹ̀ka ọ̀tá pé kẹfẹ́ drop video àbí picture ara yìí káyà yìí kẹ́ máa já àwọn pé kí làwọn ní máa tún sọ kí náà máa tún wọ́n tún ṣẹlẹ̀ wọ́n máa yan kan drop comment kan of recent lórí pé a ṣe wedding tá a ṣe wedding kìnnì kan tó gbé parí ẹni ẹ jẹ́ drop comment ṣé rí tẹ bá rí time tẹ́ni ẹ fi kọ gbogbo nǹkan tó kọ yẹn ìgbà tí mo jẹ́ wàá kà gbogbo ẹ̀tọ́ mo wà force láti click kí n lọ wo page ẹni yẹn ọmọdé. Can you imagine? Tó fi pè wá ní lazy Nigeria youth. Yes, because àgbàlagbà tó bá níṣẹ́ lọ́wọ́ ṣé ẹni tó ti lọ látàrọ̀ tó ti dé lazy Nigeria youth. Instead ọmọ máa ka news àbí mo máa ka nǹkan tó máa wà productive sílé ayé. Ẹ wá jókòó sórí kiri ẹ wá hide sọ́ndà fóònù ẹ bẹ pé torí kò ṣùgbọ́n pé àwọn ẹlòmíì tó wá bàjẹ́ débi pé wọ́n á tún lọ open fake account. Bẹ́ẹ̀ni láti fi bully àwọn èèyàn yẹn. Láti fi bully àwọn èèyàn. Does that make sense? No, but kí lẹ̀ gain kí lẹ̀ achieve nínú kọ bẹ́ẹ̀. Followers. No. You ask the question. Yes, I know. Followers, because I'm not feeling pé ẹ mọ̀ pé àwọn èèyàn bí Queen ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n máa ní carcass ẹlòmíì wà jẹ́ pé tó bá ti rí ẹni yẹn pé ó ti ń búlẹ̀ ẹni ìbá wọ́n máa ní no ẹni mo máa follow ẹ̀ and one thing not to forget ni pé Nàìjíríà nǹkan tó bá kù díẹ̀ káàtó
Now your man sáré tẹ̀lé. But this thing is not only in Nigeria. I'm just using it based on It's not only this in is Nigeria. where I am. This is what But people if do all over the world. Richie, if you look at it, half of it is usually Africans. Majority of it, I'm in so many American groups. Americans, they drop their comments, you agree to disagree. Because anybody, and when they drop their comments, they bully a lot in I'm not saying they don't bully a lot. Outside we are talking about ground. social media bullying now. And I'm telling you now that they drop their comment. That's why I use the word. They agree to disagree. So people should read here, not because you are agreeing to something. I must agree with you. Bẹ́ẹ̀ni náà o, mo kò sí bully. Ibo ni bully gan ti bẹ̀rẹ̀. Ọ̀dọ̀ wọn náà kan láti máa wá àwọn fíìmù tó yẹ pé tó yẹ pé wọ́n máa pé èèyàn ọ̀dẹ̀ máa gbé ìbọn kó tẹ́ ṣe fíìmù gan à ń wò ó náà a máa rí lójú kiri yí pé èèyàn kan tẹ̀ wà ó tẹ̀lé pé black mo wò kan àwọn two blacks wọ́n ń jà nẹ́ẹ̀sì tí bàbá ìṣe ó dẹ̀ wọ inú ilé ó dẹ̀ gbé bọ̀ ó dẹ̀ shoot àwọn méjèèjì pánpán. ẹ ó ní black kan náà tó kú ní iye ẹ̀kọ́ báyìí náà àbí bully náà ni ó ga ọ. bully nìyẹn náà ó dẹ̀ shoot wọn pánpán. náà à ń sọ̀rọ̀ bully àwọn àgbàlagbà ń sìn àti sọ̀tà àwọn ọmọdé. Now, ẹ jẹ́ ká padà sí ti ọ̀dọ̀ àwọn ọmọdé yẹn. A ti rí so many of these children tí wọ́n ti bully àwọn either junior students or àwọn ará wọn tí yẹ kó ti lead sí ikú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Àwọn parents tó wá jẹ́ teachers àti principal àbí proprietor àbí proprietress àwọn yìí náà ni wọ́n tún máa sweep under the carpet. Wọ́n máa cover wọn. So àwọn kan náà encourage ṣe charity begins at home. Nǹkan tí mo sọ earlier pé mo lọ sí boarding school. Ṣẹ́rí kìíní tẹ̀sán yìí. Ẹni tó bá lọ sí boarding school, let me use that word. Mo fẹ́ lè sọ pé a rí gbogbo scenario yìí. Tó yẹ pé tẹ bá lọ report senior yẹn gan, ó lè jẹ́ pé senior yẹn gan wá jẹ́ prefect ní school. Tẹ bá lọ report senior yẹn gan, principal mi ò ní. So yẹ kó rí bẹ́ẹ̀. Àkọ́jẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ because the point is ṣẹ́rẹ́ àwọn principal gan they failed in their duties. Some principal, let me not generalize the word. Of course, some principal have failed in their duties. Maybe ẹlòmíì wà tó jẹ́ pé bóyá ń gba àkọ́ lọ́wọ́ ọmọ yẹn gan, bóyá parents senior yẹn gan rich. Àbáwọn gan ló gbé sí ibi ipò tó wà yẹn. Nígbà Christmas gan, wọ́n máa ń fún wọn ní àwọn packaging. Àwọn packaging àwọn pass. Bóyá àwọn ló ń sọ àwọn máa ń tètè sanwó school. So instead of them, things like that, you just end up seeing that senior instead of them giving that senior a certain punishment. Ẹ tún máa rí pé senior ẹ̀ máa move freely. Ṣẹ̀rí ó ní kan tó ṣẹlẹ̀ sí wọn gbà táwa school SS1 mo lè ever gbàgbé. A pè ní Ash Wednesday ní SS1 ẹni tó bá lọ sí school mo mọ̀ bóyá mo wà allowed láti dárí sí. Àwọn lọ sí school. No, but you have any body. So Ash Wednesday gbogbo èèyàn kan pa senior yẹn jẹ́jẹ́ senior kan tó jẹ́ pé ó burú gan ní school. Ìgbà tí gbogbo wa máa fi máa dé àwọn SS1 tá fi máa dé wọ́n wá kọ written by SS1 ó bú senior yẹn lórí paper yẹn wọ́n wá kọ written by SS1 ṣé rí gbogbo àwọn SS1 tó ń bọ̀ láti class ẹ mọ̀ pé láti class hostel ni gbogbo wa bá ṣe ń bọ̀ báyìí wọ́n ní ká máa lie down ká máa fẹsẹ̀ wá news wa ká máa fi crawl láti ibi tá a wà tó bá ti site ẹ̀ bá àti ibi tó wà yẹn ló máa fi crawl dé hostel tó bá jẹ́ crawl dé hostel báyìí up down ni wàá ṣe. Now, do you know this thing went like that in that same school? Ní ọ̀sán gan kò ń ṣòro oko bóyá ìdájí ni ká bá wà sọ pé bóyá ìtorí ó bẹ̀ ṣẹlẹ̀ ìjà. This happened afternoon after school. And I'll tell you this that nobody in the school heard about it. Nobody in the school heard about it. How? Àbí wọ́n heard wọ́n ti bẹ̀rẹ̀ pàmò ìgbọ́. No, I use the word nobody heard about it. But definitely àwọn teachers kan máa wà. Tọ́mọ máa káàkiri tí teachers gan ọba tẹ̀ káàkiri ní period yẹn àwọn tó ń ṣiṣẹ́ ní school máa rí tọ́jẹ́ àwọn report and nobody till date kọ́ kátẹ̀ lọ sọ́wọ́ assembly kan ní pé you people are yagba nítorí mo ṣe lo the word nobody talked about like it. They silenced that incident. It went and this is me. I was involved in that incident Ash Wednesday and nobody talked about it. So now imagine certain scenarios like that have gone up because nobody wants to speak. Ṣé wọ́n mọ̀ pé nínú ẹ̀yin tí wọ́n ṣe ìkà yẹn fún níjọ́ yẹn ìkan àbí méjì máa wà tó máa wò yí pé oh is that it? Oya, let's continue now. Oya, tó pé òun náà máa wá padà wá lórí bullying. I was still a victim of that because as àtìgbà yẹn náà èmi náà fẹ́ revenge. Of course. Èmi náà fẹ́ revenge. Nígbà tí màmá wò pé ọ ṣe fún mi nígbà tí mo di senior nígbà tí wọ́n ṣe fún mi èmi náà máa ṣe fún yàn. Ẹ wo ẹ̀yin èèyàn mi ṣé mo wí pé kí ni ó dé ojú ẹ̀ débi pé àwọn èèyàn kan tiẹ̀ máa wọ́n ní gut gan
débi pé ẹni tí wọ́n mọ̀ pé ẹni yìí o táwọn bá rí wọ́n náà wọ̀n báyìí wọ́n tó bẹ́ẹ̀ wọ́n lè bá sọ̀rọ̀ bàbá rere bàbá kẹ̀ náà máa ṣe tó máa ṣe tuwálè but nítorí pé wọ́n ní pé kò rí wọn wọ́n wá ṣe kí ni wọ́n máa búlì wọn lórí kíní débi pé mo tẹ̀ gbọ́ wọ́n ní wọ́n ti ń kó wọn sìn wọ́n láwọn social media táwọn sọ ìgàn wọ́n láwọn kan ti ní system tó kọ́ restrict wọn nísìn which is very very good. Yes, to control it. wọ́n tún ní irú ìwọ gan tó tẹ̀ tó post nǹkan tó gbádùn tó ti mọ̀ pé àwọn olówó burúkú ọtí lọ comment section ara wọn báwo ni wọ́n gbọ́dọ̀ láti sọ̀rọ̀. wo ẹ má comment kan wo kó pass ara ẹlòmíì ò tún ní gbà ara ẹlòmíì ò tún ní gbà á tún lọ wá bó ṣe máa DM ẹ. Can you imagine? Yes na a tún wá bó ṣe máa DM ẹ pé. o gbúdọ̀ rí sẹ́. parísẹ́ ọ̀rọ̀ yìí gbé mi lọ́kàn o gbúdọ̀ rí o gbúdọ̀ wo ẹ̀yin èèyàn mi ẹ jọ ṣé a lè rí nǹkan kan ṣe sí kinní yìí. nǹkan tá a lè ṣe náà ratio ti sọ àwọn tó bá lè kó àwọn tó bá ń búlì wọn kó. wọn wà in support. kó wọn. ọlọ́pàá bá lè rí ẹni tó bá mọ̀ pé òun ò ní shock absorber please lock your comment section. Exactly. Okay, what of àwọn tó ń ṣẹlẹ̀ ní physical kìíní nílé sílé àwọn tó ń jọ àwọn principal àwọn schools okay. I think tí nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ ó ti sure pé àwọn principals wọn ò ní àbí principals teachers wọn ò ní dá sí kí ìjọba bá wa dá sí. tí ìjọba bá wa dá wọn lọ́ọ̀kì school yẹn kọ́ ti pa pé wọ́n pa bàbá kan ṣe o pé ṣebí nǹkan tó ṣẹlẹ̀ sí school èyí tẹ́ sọ yẹn títí dé sí school yẹn ò tí bẹ̀rẹ̀ sí wọn ò tí bẹ̀rẹ̀ sí operate so if schools are like that bá lè control àwọn ọmọ yín tó di pé wọ́n para wọn máa dé school tó máa fẹ́ fi tiwọn kó pa ẹ̀ lórí. University láìpẹ́ yìí wọ́n ṣe pa bàbá kan wọ́n búlì ẹ̀ pa ni kí ló ṣe ẹni ó jalè ẹ̀yin gógó olè níyí ó lè gógó lẹ́yìn gógó torí pé ilẹ̀ tí mo bá yín ẹ̀dẹ̀ lu ọ̀bọ̀ ẹ̀dẹ̀ lu pa àwọn ọ̀dẹ̀ ń pariwo àwọn pẹ́rẹ́ àwọn fámìlì ẹ̀ àmà fẹ́ àgbọ̀n kankan lórí ẹ̀wọ̀n báyìí àgbọ̀n kankan àwọn ti lọ ni àgbọ̀n kankan wọ́n pariwo ẹ̀ ṣàánú wa irú yẹn bẹ́ẹ̀ yẹn sì ó yẹ kí ìjọba kọ́ dìde tí kò bá ti jẹ́ pé wọ́n jẹ́ wọ́n school tí kì í ṣe one on one thing physical attack school kò ń ṣe nǹkan tó yẹ pé bóyá kò ṣẹlẹ̀ tó bá ti jẹ́ one on one or bóyá lórí social media my darling sister my brother lock your comment section tó bá lè gbà sára so tó bá tún wá sí DM ẹ block ẹ so tó wá mọ̀ kó tó wá worst ń bẹ̀ ni pé àwọn ẹlòmíì bóyá kò ń ṣe orí kọ́mí kiri orí comment section ni wọ́n ti sọ pé jẹ́ kí wọ́n náà ṣe títí ẹ o kò ní bí àwọn lo post o tó pé o nílè lọ comment section o ní right ya wọ́n ti fún má dá sọ́dọ̀ ọlọ́rọ̀ ọmọ wọ́n náà mọ́ dá sí. no queen ṣẹ́rí lórí yẹn admin lè lock group 1 or 2 ẹ lè report ẹni yẹn. Yes, you can and report when you that. report that person. Yes. 2 things are involved. Okay. At that moment ẹ máa rí pé comment yẹn máa kúrò níbẹ̀ lọ́dọ̀ nítorí èmi náà ó nígbà kan náà tẹ́mi náà make comment kan lórí ó sì wà lórí ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ èmi náà mo ti lẹ́ẹ̀kan ó wà lórí fóònù tọ́mọ yẹn tó bú mi tó bú yàrá yàrá ó dàbí pé ẹni yẹn lọ report mi for 7 days I cannot comment or do anything on Facebook. So now TikTok náà gan tó bá ṣe anyhow lórí TikTok bóyá ẹ ṣe live video ó wá ń búyàn yín kíní kan ó máa block account yẹn kò ní 1k followers 12k followers ó ti lọ. ó bẹ́tà tó má lè má ṣe bẹ́ẹ̀ yẹn. So those are the ways we can control it. náà ṣe wá rí àwọn fọ́tò lébọ̀ àwọn ìyá òjò àti ìyá olú. kí àjò dúró sílẹ̀ ẹlẹ́bí ọmọ ń para wọn torí kíní yìí. Of course ó ṣẹlẹ̀ náà. ọmọ ń para wọn dáadáa. ẹ tẹ lọ sọ́dọ̀ ìyá òjò sí ìyá òjò. ìgbà kan tiẹ̀ wà. láàrin ìyàwó sí ìyàwó. a ní kan tiẹ̀ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tí mo kọjá ní time yẹn ni so neighbors ni wọ́n tí wọ́n ní woman yẹn ó máa ń ṣe bí pé ọlọ́wọ́ rẹ̀ yìí ní gbogbo àwọn ará ilé máa ń bẹ̀rù ẹ̀ gan pé wèrè ni o má dọ́dọ̀ ẹ̀ o wèrè ni o má dọ́dọ̀ ẹ̀ o ó wá nínú neighbor tó ṣẹ̀ṣẹ̀ gbà ní neighbor yẹn wá sọ yìí pé ó ti gbọ́ pé wèrè ni o má dọ́dọ̀ ẹ̀ o kò dẹ̀ dọ́dọ̀ ẹ̀. Rich ẹ má bínú ó gbọ́ àbó ti ṣe sí. àní new neighbor ó ti gbọ́ fìrìfìrì pọ̀ ní wèrè èèyàn kó má dọ́dọ̀ rẹ̀. new neighbor tó ṣẹ̀ṣẹ̀ kó wọlé tó gbọ́ pé àwọn ará ilé bá wèrè ni o má tọ̀ o ó dẹ̀ lọ́ra pátì ó wà láyé ẹ̀ wèrè ìfẹ́ bá wèrè owó ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣe mọ̀ òun nọ́mọ ìkejì ò tí ní èyí tó jẹ́ búlì ẹ̀ gbogbo lọ́mọ. èyí tí
wọn tí èyí tí new neighbor kò tí ní ọmọ so nígbà tí new neighbor yẹn ó wá ní ọmọ ẹ̀gbọ́n ẹ̀bí ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ̀ àbúrò ẹ̀ ó máa ń gbé wá sílé ó máa ń bá ṣe weekend á tún lọ àbí holiday ó máa wá bẹ́ẹ̀ so mo wá gbọ́ pé nígbà tí because kíni yẹn ọ̀rọ̀ kan jẹ́ kíkiri yẹn kó kí ní interest nínú ọ̀rọ̀ yẹn tí mo fi dúró pé kí ló dé tẹ máa ṣe báyìí bú ọmọlàkejì ẹ̀dá ọmọlàkejì yín so wọ́n wá sọ pé ọ̀rọ̀ ṣàdá wọn pọ̀ láàrin ọmọ kékeré tí ìyẹn mú wálé àti ọmọ ìyá bully so next thing tí ìyá bully máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi orin ló ti bẹ̀rẹ̀ pé ọlọ́mọ òun kọ́ náà má yẹ kó fọmọ ọlọ́mọ ṣe ọmọ eléyìí wá gbọ́ pé ẹ wá kí lẹ mí. bàjẹ́ ṣe máa ń gbọ́rọ̀ bí mo gbọ́ ní wèrè ni mo fi yín sáyé yín ọmọ kékeré méjì wọ́n ń bára wọn ṣe ẹ̀yin wọ́n ń sọ ọ̀rọ̀ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí èmi wípé ọlọ́mọ ẹ̀ka ẹ̀fọ́ ọlọ́mọ ṣe ọmọ kí ló dé kí mo bá yín sọ wọ́n ní kó tó sọ̀rọ̀ kan tó ṣe ìyá bully fún ní àwọn ìgbàjú tó jẹ́ pé òun ní electricity lágbàlagbà ìgbàjú yẹn lọ gbà wọn àṣewèrè ẹ tẹ́ pé ní wèrè tó wọ́n ti mọ̀ pé wèrè ni ẹ mọ̀ pé òsínwí ènìyàn ní ẹgbà sílé wọ́n ní bí yẹn ṣe gbé báyìí ó bá fi bàbá gọdù pé bàbá gọdù wo iṣẹ́ rẹ̀ ó wà láwọlẹ̀ yìí wí ìgbé ìgbìgì pé wèrè ju wèrè lọ wípé gbogbo wa la ní wèrè ó fi tòun pamọ́ ni ó ṣe là á mọ́lẹ̀ nìyẹn o kí ìyá wa dìde ni yóò bá dìde mọ́ o kò kú o ṣùgbọ́n ó rí fìrífìrí ó rí báyìí méjì mo bá ń béèrè pẹ̀jọ kí ló fa incident kí ló ṣẹlẹ̀ gbà tí mo wá ń gbọ́ tó wọ́n á sọ wọn pé ilé náà kù díẹ̀ káàtó ẹ̀dá ẹyẹ fi ọmọ bú mọ́ ìdí ni pé ẹ̀yin tẹ ìwọ tó ti ní ọmọ yìí ọmọ ò láyọ̀ lé tó bá tiẹ̀ fọmọ bú yàn kó dẹ̀ wá ewu nígbà tí ẹ̀ gbọ́dọ̀ ló dá wàhálà lẹ́yìn ọmọ afágbàlagbà bíi tiẹ̀ nígbà tí ẹ̀yin wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí pé kí ló dé mi kọ́ mo ṣe mi ò ṣẹ̀yìn ṣe bí àwọn ọmọ méjì ló ń ṣe ṣẹ̀rí tá bá ń sọ̀rọ̀ ti school àti gbogbo ẹ̀ náà ṣe mọ̀ pé àwọn uniform personnel wa náà ìyẹn náà wà. ó ṣẹlẹ̀ náà àwọn yẹn náà ó ṣẹlẹ̀ ìyẹn náà steady ó ṣẹlẹ̀ stop báyìí. pípípípípí kó tó mọ̀ kọ́ àwọn yẹn náà búlì èyàn àwọn yẹn náà búlì pàtó ní stop tí o stop. mo lo stop ni àwọn yẹn wọn tó máa gba fóònù àwọn ẹlòmí jẹ pé tó bá ní kó stop tó bá dá ẹ dúró báyìí nígbà kan bẹ̀rẹ̀ particulars yẹn fóònù ni. Where's your phone? What's your name? What's kini kan àwọn kan tó ní ti. open your boot open boot báyìí ọdún lẹ́yìn tá a bá ní ká máa sọ lónìí dọ̀là. bẹ́ẹ̀ni ṣùgbọ́n gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí bá ṣẹ̀ tí wọ́n bá gbọ́ ètò yìí kọjọ. àwa òbí náà ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ àwọn ọmọ wa láwọn ṣé bí tọ́kọ bá ti ń jẹ́ búlì ẹ máa mọ̀. bẹ́ẹ̀ni ẹ máa mọ̀ pé àbúrò sí ẹ̀gbọ́n ẹ máa mọ̀ ẹ̀gbọ́n sí àbúrò ẹ ti máa mọ̀. tọ́mọ bá jẹ́ fẹ́ sọ nǹkan kan àwọn òbí ká má máa shut wọn up regardless of what they have to say let's always listen to them. That's very good move. So àwọn tó lè jẹ́ teachers tí wọ́n jẹ́ principal proprietor proprietress àwọn nǹkan tó bá ti ṣẹlẹ̀ ìyá ni yín. bẹ́ẹ̀ni ẹ̀yin tí wọ́n ju àwọn ọmọ yẹn parents ni ìyá yín ní parents àti ṣírò ara yín pé tó bá jọ ọmọ mi. how would you retaliate? ẹ má wo títí owó tó wà involved. àbẹ́ni pé benefit tó bá jẹ ọmọ yín kí lẹ́yìn máa ṣe. as a parent what will you do? tí ẹ bá tiẹ̀ mọ̀ ẹ jẹ́ kí law kó take its course. yes. ẹ ṣé mo dúpẹ́ oníyàn ṣeun ọlọ́kà ṣeun ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú o ẹ ṣé o àti wá tọ̀sẹ̀ ìwà ká wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé àdúpẹ́ ẹ má gbàgbé o opinion yín ó má tàṣàwà wò ní búlì yín o so ẹ bá wa fi sí comment section tẹ́ bá ti ń wo program yẹn yí pé bye let's feel about this program then or about this topic àbí topic àbí àwọn nǹkan tẹ́ fẹ́ ká tún discuss ẹ ṣé gan àdúpẹ́ o tẹ́ bá ní nǹkan náà tẹ́ fẹ́ ká learn from please don't hesitate to inform us we will treat it accordingly ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé we love you ẹ ṣé gan. Bye.